òkúri ọ̀ọ́sá Jọ́dánì padà sẹ́yìn o ọwọ́ lálára túbú sówó tìpìlẹ̀ olóògbó àjọbọ apánimúlẹ̀ má máa dání ọba tó fòpin mi dàpọ̀ ọlọ́gbọ́n olóye tó ju òye lọ Afọláṣadé afadérẹ̀ra afòkótólé olùṣọ́ àgùntàn rere o ìwọ làwa yìí o ìwọ làwa kọ́. Dákun gba yìí tuntun lọ́wọ́ mi o kì í ṣe nípa ìwà mímọ́ àánú tó ga jù ni mo béèrè fún láti gbé ọ dìde lórí ìtẹ́ pé kẹ wá bá wa jẹun kẹ wá bá wa pé o kẹ wá bá wa pé ìjọpọ̀ olóògbé jùlọ olórúkọ àpẹta kìkì olórúkọ àpèrire àṣírí èmi dànù lórí ẹni aṣọre má kú síbi kankan òjìrọ́kọ̀ ṣògo nínú ọ̀làlá o ológo gbaragada ológo fẹ̀fẹ̀ ológo tó kórí ògo ṣe bí ọba ológo tó gbẹ̀lú ògo ṣiṣẹ́ àbí ó dá ìràwọ̀ òun nìkan ló morúkọ gbogbo wọn ó dá ẹranko ó morúkọ gbogbo wọn ó dá ènìyàn láwòrán ara rẹ̀ o ní Nàìjíríà ìwọ ni ní Canada ìwọ ni ní Australia ìwọ ni táyé ròyìn rẹ̀ ìwọ ni ọ̀làjú afọ́jú ìwọ ni àdìtì gbọ́rọ̀ ìwọ ni òdìríyọ ó sọ̀rọ̀ ìwọ ni ìwọ náà ni ìwọ náà ni ẹnì kẹrin nínú iná o iná jó ìgbẹ́ òru òkúrìyọ òkúsá Jọ́dánì rí ọ padà sẹ́yìn òkè ńlá fò bí àgbò òkè kékèké ò lè dúró níwájú ayérayé àtọ́ba tẹ̀lé kó tó jọba òmù kẹsẹkẹsẹ bálámù fọ̀ bí ènìyàn ìjìnlẹ̀ ọ̀rọ̀ inú rẹ̀ ló gbé àṣírí ọ̀rọ̀ inú rẹ̀ ló gbé àdìtú ọ̀rọ̀ inú rẹ̀ ló gbé òtítọ́ ò iye àdìtú ọkàn ìmọ́lẹ̀ òdodo àlùkò. Èmi yóò máa pè ọ́ ní bàbá òun yóò máa pè mí láyọ̀fẹ́ ọmọ yóò máa pè mí láyọ̀fẹ́ ọmọ yóò máa pè mí lọ́mọ. Kí ló dé tó fi máa ń pè mí lọ́mọ gangan? Torí mo forúkọ rẹ̀ o mo máa forúkọ rẹ̀ o torí mo forúkọ rẹ̀ ló ṣe fẹ́ mi tinútinú alágbára obìnrin kìtì ajípọ̀jọ́ ìkùdà o bàbá 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 tó fẹ́ àwọn ọmọ ọgbàmọ̀gbà ojú ọ̀run òṣègbàmù dádédádé ọ̀la ọba ńlá aládé ògo ìtẹ̀lẹ̀ ògo ọba àjíkí àjíkẹ́ alápálá aládé ńlá ọba tí a pè tó tàbí àgbàgbà tó ti wù àrọ́gùn má sì di ọ̀rọ̀ láti gbé gbogbo ọ̀rọ̀ ẹgbẹ́ yàá ju ọkùnrin ogun àwọn òbí àṣẹ ilẹ̀kẹ̀ most special most righteous most truthful most precious most glorious you are greater than the greatest bigger than the biggest wiser than the wisest stronger than the strongest bigger than the biggest wealthier than the wealthiest arúgbó ọjọ́ o you are the